Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ̀gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Àtíkù wèrè Àtíkù ìwọ tó jẹ́ kí wọ́n lẹ̀ ló kò pa. Àtíkù, you that they supposed to lẹ̀ ló kò pa kán lẹ̀ ní òkò kán fi òkúta fọ́ orí ẹ̀. If Nigerians are working, if Nigerians brain is working, Àtíkù yẹ kó tiẹ̀ lè sọ̀rọ̀ níta gbangba. He said DSS should go and arrest Sunday Igboho. Àtíkù ó yá wèrè gan o. Àtíkù ó yá wèrè gidi gan ni. Ó ti gbàgbé wípé you mention those behind killings in Nigeria. Àtíkù a máa tú fún rẹ síta o. Yọ yáǹṣì báyìí lórí iṣẹ́ Yorùbá wuyì báyé máa fẹ́ síta ni. A máa tú fún rẹ síta. You the non-estical concubinity, ẹ̀yà mi ní English, kí wọ́n fi bú Àtíkù. You said the talk. Àtíkù, ìwọ tó yẹ kí wọ́n tà, kí wọ́n lọ fi ẹ́ ra àtùpà. Àtíkù, you are coming out to say you be àjítọ́náwò lọ́gàn ìjọ òru. Àtíkù ó wrong now. Abubakar Àtíkù said they should go and arrest DSS should invite Sunday Igboho. Ṣé Àtíkù ló sọ àbí Àtíkù aid, whatever. Àtíkù o, àwa ò ní kù. Àtíkù, this is Yoruba matter, no put mouth. Yorùbá ló wà lórí oyè nísìn. Àwa là ń fa ọ̀rọ̀ lọ́wọ́. You guys in the north are pretenders. You are pretending. How dare you? How dare you cry over the insecurity that you cause? Àwọn olórí ibú wèrèrè o, God bless you. Wèrèrè o, wèrèrè o, Àtíkù wèrèrè o. Àná mi mo sì rí nǹkan tẹ́ kọ́ mi fẹ́ fi sínú show mi fẹ́ fi sínú ọ̀rọ̀ Àtíkù ni. Àtíkù wèrèrè o. Àtíkù, you sef dey talk. If Nigeria is working, Àtíkù, you supposed to dey inside gbaga. Where is our $16 billion? Àtíkù, where is our $16 billion? Wèrèrè o. Àtíkù wèrèrè onígbèsè. Àtíkù olè jàgùdà pálí jàǹkóríkó tìfù jàǹkóríkó tìfù. Àtíkù, where is our $16 billion? Olórí ibú ẹni òfò. Everybody dey talk, Àtíkù sef dey talk, wèrèrè o. Ìwọ tó yẹ kó wà ní pẹ́pẹ́, ó yẹ kó hang ẹni. Ó yẹ kí Àtíkù, they supposed to hang you. Kí wọ́n kí gbogbo àwọn Nigerians kó máa wá bù ẹ́, kó hang ẹ báyìí, kó máa wá bù ẹ́ bí ẹran súyà. You sef dey talk because Nigeria is not working. That is why the likes of Àtíkù will be talking in public. Àtíkù, where is our $16 billion? That you and Ọbásanjọ́ tí ẹ yọ fún owó electricity, and you spent 8 years in the office and nothing to show up, and you are begging us. Àtíkù is now begging us. Àtíkù, where is our $16 billion? The money that belongs to me, my family, my fans, each and every one of us, ìwọ nìkan gbé sínú ẹpọ̀n ẹ. And you are now telling us that DSS should invite Sunday Igboho. Àtíkù, you don't forget, yo. Àtíkù, you don't forget, and I go remember you. I go remind you for this show, and I go bring evidence and proof. Lórí page Yorùbá Wuyì, mi ò kí máa ń sọ̀rọ̀ tí ò ní evidence. Kò sọ̀rọ̀, kò sẹ́rì, kò sọ̀rọ̀ ni. Àtíkù, you are forgotten. When you said they should not vote for Buhari for the second time, that if they vote for Buhari, the killings will continue.
You guys created that insecurity in Nigeria. We have two different ideologies. The North have different ideology, while the Southwest have different ideology. The ideology of the North is that they are born to rule. Sharia law, tí wọ́n ti pa anybody nípakúpa. That is the ideology of the North. Kí ló dé tí show mi dúró? Ẹ má kí show mi dúró. Ìtẹ́ bá wọ ilé, ẹ bá wa like show yìí. Ẹ bá wa share. Ẹ má kò sí flagging kankan àwọn lẹ́ni tó ń ṣe wá. Lórí page Yorùbá Wuyi àwọn lẹ́ni tó ń ṣe wá. Àní monitoring spirit tó ń tẹ̀lé wa. Atiku, come tell me. We have two different ideologies. Two different people. The North want Sharia law. 99% of Muslims want Sharia law. Níbi tí wọ́n ti máa pààyàn, tí wọ́n ti máa géèyàn lórí, géèyàn lọ́wọ́, géèyàn lápá, géèyàn lẹ́sẹ̀, àti níbi tí wọ́n ti máa lè pa irọ́. Yoruba people, the Southwesterner, what we want is káráyé gbé, káráyé ṣe, equity. Níbi tí bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. This is what we want in Yoruba land. Ẹ̀yin tẹ́tí gbẹ̀yìn èèyàn mi wípé ní kí ló wípé àti Ọ̀wọ̀. Àwọn tí wọ́n lọ pa wọ́n ní Ọ̀wọ̀. Ohun tí wọ́n sọ níbẹ̀ ni wípé olórí àwọn sọ fún àwọn wípé priest of the Catholic Church ní Ọ̀wọ̀ ó bú Muhammadi. Ó bú Muhammadu ẹni òfò. Wọ́n ní nǹkan tí olórí àwọn sọ fún àwọn nìyẹn tí wọ́n fi lọ pa over 100 Yoruba people nínú church Ọ̀wọ̀ ní 2021. Wọ́n ti dájọ́ kú fáwọn 4 nísìn. Then lọ́yà àwọn tó kò máa appeal wọn nípa wọn. Tó yẹ kí ó di ọjọ́ èní kí wọ́n tó pè wọ́n pa. Àwọn ọba wa náà wọ́n ń bọ̀ tá wọ́n sọ̀rọ̀ nípa ìjínigbé. Wọ́n sọ àwọn ti pa ọlọ́pàá, àmì ń bọ̀, sójà ń bọ̀. Nígbà tó yẹ pé àwọn alálẹ̀ ti block phone number àwọn ọba wa. Àwọn alálẹ̀ ti block phone number àwọn ọba wa. Àwọn ọba wa ò ní phone number alálẹ̀ lọ́wọ́ mọ́. Àwọn àtàwọn alálẹ̀ ti jà. Ṣé bí àwọn alálẹ̀ ṣe ṣe nì, àwọn Báṣọ̀run Ògúnmọ́lá? Ṣé bí wọ́n ṣe ṣe nì? Ṣé bí àwọn owó kẹ̀mbẹ̀wó débi ìjà? Ṣé bí wọ́n ṣe ṣe nì? Ṣé bí àwọn ọba Ṣàngó Olúkòso Àyàrá náà ṣe ṣe nì? Our obas are waiting for the army to come and rescue us in Yoruba land. Where is the alálẹ̀? Ẹ ti gbàgbé ẹ̀yin alálẹ̀ gan ẹ̀ ní phone number ara yín lọ́wọ́ mọ́. Mo kí yín ẹ̀yin tèmi ẹ káàbọ̀. Ẹ bá wa pé Àtíkù wèrè. Àtíkù wèrè. Nobody tó gbẹ́nu ẹ sọ̀rọ̀ lẹ Yorùbá. We are talking about Yoruba security and you are putting your mouth. Àtíkù, did you know how many people tó ti kú in the name of $16 billion that you invest with Obasanjo? Barrister kọrin, ó ní tó bá dé hospital kò ní síná, ṣẹ́ni tó ń ṣe operation fún un lọ́wọ́, sónítọ̀hún ò wá ní kú. Ọ̀pọ̀ ẹ̀mí ló sì bábẹ̀ lọ́ọ́ ṣe ẹ̀ mọ́ o, tán kúkú owó láìrò, láìpẹ́ ọjọ́ tí wọ́n wá já o. Tọkọ wọn dọkọ ọlọ́kọ o, táyà wọn dàyà aláya, tọmọ wọn dọmọ ọlọ́mọ o, èèyàn pàtàkì nínú fámìlì o, tó dá láì lọ́kọ nígbẹ̀yìn, tó dá láì láyà nígbẹ̀yìn o, lẹni tó lówó fi ń sá lọ sókè òkun, ká tó wá ronú ti mẹ́kùnnù, èyí tí òróró tí ó fi rokun débi tó máa rówó dókítà. Àtíkù bring back our money, olórí ibú ẹni òfò. Àtíkù bring back our money. If you want to talk about Sunday Igboho, Àtíkù release the $16 billion with you and with interest. Ẹni òfò. Before you will say they should go and the DSS should invite Sunday Igboho, Àtíkù, ó yẹ kó hangi ẹni. Ó yẹ kí wọ́n pa ẹni, kí Nàìjíríà kan dájọ́ kú fún ẹ kó lọ hangi ẹ kó pa ẹ dànù. Àwọn èèyàn sọ̀rọ̀, Àtíkù náà ń sọ̀rọ̀. Àtíkù sọ̀rọ̀.
Atiku wèrè. This is Atiku. December 2019 ni Atiku on Punch newspaper. Atiku said killings by S-men will continue if Buhari is re-elected. And what does that tell me and you? Pé tí Buhari bá tún wọlé o, àwọn S-men á continue láti máa pààyàn. Not, why are you crying? All the insecurity you create by yourself, you created it by yourself. If we are talking about security in Yoruba land, Atiku, keep your mouth shut. Keep your mouth quiet. Ole onígbèsè. Atiku, keep your mouth quiet. When we are talking about Yoruba insecurity, ẹjọ́ ẹ̀kọ́. Ẹjọ́ Atiku kọ́. Ẹran tó mẹ́rẹ̀ ìjẹ́ ló ní kí gbẹ̀gìrì ṣàn. Ẹni tó fún gbìrà lọ́tí ló ní kó sóyìnbó. Ó ní give me another 10 billion. Atiku said they should invite. Yes, should invite Sunday Igboho. Atiku ò lọ sí school ọ̀bọ. No, Atiku, you no go school ọ̀bọ. Ọmọ man jump. Ó lọ school monkey. Ó yẹ kó fò báyìí ni. Kó fò. Kó lọ gbé Sunday Igboho nílé ẹ̀. This is Atiku. Atiku lẹ ń wò yìí nínú Punch newspaper. Sunday Igboho sọ pé lóṣèlú ló ń sponsor kí lorúkọ ẹ̀ terrorism in Nigeria. You think Sunday Igboho don't know what he's talking? Atiku has once said it in 2019, December 19, 2018. Sorry. Ní Buhari, Atiku ti sọ December 19, 2018 ní lórí Punch newspaper. Gbogbo yín à ń sọ fún yín pé ìtọ́ yín àwọn ọmọ àwọn ọmọdọ́mọ yín máa bá ń lẹ̀ ẹ́ ṣí èrè. Bọ̀dá Atiku, gbádùn sà. Now, ká tó tún kú òǹbẹ̀, Atiku mọ̀ ń bọ̀ ọ̀rẹ́ ká kọ́kọ́ tírìtì tiẹ̀ náà. Then àwọn Fúlàní ti sunkún síta o. Fúlàní ní gbogbo ayé ló gbọ́dọ̀ gbọ́ ohùn àwọn o. Màá play yẹn náà fún yín. Ẹ kọ́ lọ sọ́dọ̀ Atiku olè onígbèsè. The issue of electricity, I feel very, very emotional about it. Because I believe if we had handled the issue of electricity when we were in office by 2005, we would have provided enough electricity for the people of this country. But unfortunately, we did not follow that route. Imagine ní 2005 tí òun àtọ́básanjọ́ táwọn bá ti provide electricity fún wa Nàìjíríà ìwé eléyìí ò ní ṣẹlẹ̀, but unfortunately they failed. You are a failure. Atiku, you are a failure. Any party that you come from, they are failures. This is Atiku, $16 billion. Atiku give us our money. Atiku onígbèsè 2000 ọ̀dájú ni ẹ́. Many have died because you refuse to give us electricity and you embezzle $16 billion. You are not Obasanjo. Atiku pay us our money. Give us the $16 billion equivalent to what $16 billion can buy in 2005. They should calculate $16 billion of 2005 still with 16 billion of 2026. What $16 billion can buy then? Even an Oyinbo man said in 2005, a country that even don't have electricity, even electric pole, should not spend $16 billion. You are not Obasanjo. Ẹ mú $16 billion. Ẹ dẹ̀ pín láàrin 16. Ẹ máa dájú ẹ níkà. You guys are wicked. You are now begging us. Atiku is begging you. Ọmọ Nàìjíríà. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Atiku is begging us yo. Ó ní ẹ dákun o. $16 billion ní 2005. Ó ní ẹ dákun ẹ foríjì wọn o. Ó ní ẹ má má bínú o. Wípé òun ti rán ìmọye èèyàn lẹ́sẹ̀ sínú sàárè o. Àwọn tí wọ́n ṣe operation fún lọ́wọ́ tí wọ́n múná lọ. Àwọn tí wọ́n rush dé emergency tí ò síná. Atiku ni ẹ má bínú o. Atiku mọ̀ pé èèyàn tó ń pa gan ó ju èèyàn tí Boko Haram pa lọ. Atiku, you don't even know. Oh, what do you mean by English? Anybody that understands English should translate this in English and send it to Atiku. Atiku, you have
killed more than bandits and Boko Haram. Due to electricity, if you don't know, the $16 billion you and Obasanjo acquired, Bezu, Atiku, you have killed more than Boko Haram. Many people, they live on electricity, like the electricians, the refrigerator repairers. Many people, tí wọ́n fẹ́ ṣọpíṣọ fún ìyàwó wọn torí pé fẹ́ bímọ tí ò sí iná tí ìyàwó wọn gbẹ̀mí mì. Àwọn bàbá tó di bàbá oníbàbá ọmọ tó dọmọ ọlọ́mọ tó pé bàbá àti ìyá ò rí electricity fi ṣiṣẹ́. Àwọn Dunlop tires tí wọ́n kúrò ní Nàìjíríà, àwọn Leventis, àwọn Bontin, àwọn Adébọ̀wálé, àwọn iléeṣẹ́ ńláńláńlá tí wọ́n kúrò ní Nàìjíríà tó pé kò sí iná. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wọn tí wọ́n dà kalẹ̀ tí pé mìíràn wọn ronú kú ni. Atiku, ìwọ àtọ́básọ́jọ́ lẹ pa wọ́n. You have killed more than Boko Haram. Atiku, you have killed more than insurgency. Atiku, you dey talk. Nigeria is supposed to hang you. They're supposed to hang you. People they talk, you said they talk. $16 billion. You are now saying, unfortunately, you left with nothing. So we should not pardon you and vote for you. Atiku. Oh my daju Onika. People are talking, you are talking. Because you are shameless and you see Nigerians as the mumu where no get sense. Because if Nigerians, if they are sensible enough, not be you supposed to talk for public. Many have died because you refuse them of what is of benefit to them. $16 billion. Need 2005. Equivalent to 2026. What would that be? Trillions of dollars. 2005. $16 billion. Ika, Agbaya, Ofon. You are not calling yourself, you are Mr. Nigeria. I am Mr. Nigeria. I marry Igbo, I marry Hausa, I marry Yoruba. Oh, but I marry Were. Abájọ ẹni tó ṣe tọ̀nù Àtíkù wèrè orísọ. Imagine nonsense tó ń sọ lẹ́nu. You are now coming out. DSS should invite Sunday Igboho. You forgot that in December 2018. You are on Punch newspaper when you said if Buhari was elected again, that the killings of S-men will continue. Then what are you referring to? What are you telling us about Buhari? Ole, Ofon. If the Olowo like you, if they forgive or forget, me, your Motalika, can never forget the much damages you guys have done to us. Assuming electricity, assuming you guys powered Nigeria. Many of our graduates now that are dying on the Mediterranean, you think they will die there? They will be in Nigeria working in those companies, in those factories. We have Chinese companies in Nigeria before. They left because of lack of electricity, lack of power. That make many of Nigerians going abroad 2 different ways. Going through Mediterranean Sea, many of them will die on the Mediterranean Sea. Going through desert. Many will die on desert, on desert. Going to Libya, all these Arab people. When we say, I'm doing on what doing on I don't do when you are talking at you. Or that bed will share song. When you come well, say Agbola tongue in Atiku. Come here, see you cool. Come work it theater. Atiku is talking. So you go talk, Usha. If Tinubu must go, all the politicians in Nigeria must go. If you don't want Tinubu, anybody that has been in politics for one day, all of them, we must pack them inside dustbin. Go and throw them in the Sambisa forest. If Tinubu must go, all the politicians in Nigeria, if you have one day be a politician in Nigeria, I'm going to go back. I'm going to do this. Sambisa. None of you is a saint. You guys contributed
ayé líle tí àwọn èèyàn ń gbé ní Nàìjíríà sí Yusuf dey talk Àtíkù àti wèrè o Àtíkù dey talk wèrè gbogbo yín pátá if Tinubu must go all the politicians must go gbogbo yín máa dì í sínú bákọ́ bá àgbàdo dùn yín sí sàbísà káwọn Fúlàní máa kó yín lọ even if you have been a councillor for one day you must follow a máa kó yín sínú bákọ́ bá àgbì báyìí a máa kó yín sínú bẹ́ẹ̀ garbage bag a máa dì í síbẹ̀ a máa lọ dùn yín sí sàbísà kẹ́yìn àtàwọn Fúlàní tó wá ń gbé àwọn tálíkà ẹjọ́ máa lọ yanjú ẹ̀ láàrin ara yín gbèsè tẹ́ bá jẹ àwọn apààyàn ẹjọ́ máa lọ sọ fúnra yín enough of your nonsense keep quiet Atiku don't talk in the public again wèrè those of our people that are joining by banditry now you see Bandit is doing a live show on TikTok Bandit is doing giveaway and our people are so gullible that they can drop their account number for Bandit to credit them. You see the nonsense you have done. Assuming Atiku that money where you and Obasanjo use for collect for waiting electricity. Assuming you guys use that money for electricity and we have different companies in Nigeria. You think banditry will be as big as this? When everybody is busy working, people are dropping their account number. And you know, all of you dropping your account number for bandits. They will track you with your phone number, with your BVN, with your NIN. Tomati jiyigbe, àwọn ọlọ́run ṣe àwọn screen record yín. Tó bá jiyigbe, àwọn lọ nìyẹn. Tá bá tó pé wà lára àwọn tó drop account number fún àwọn bandits ló kíní. Nobody. We announce that wọ́n ti jí ẹgbẹ́ ó lọ nìyẹn. And ẹ̀yin olóṣèlú see ojú yín máa bó. This is what Awolowo said. He said, I don't want the children of my drivers to be a driver to my children. I don't want the children of the cook to be cook to my children. But you, olóṣèlú Nigeria, if you have been battling with 10,000 terrorists before, just know now that you have almost 40,000. Because those people that gave their account number to bandits on the internet, they will recruit them. Many of them will be informants. One day, revolution will happen in Nigeria. Ayenya laba. In Nigeria. Wo, tó bá mú yín sọ́wọ́, ẹ̀jẹ̀ yín àgbẹ̀. Ẹgbójú àwọn security. Many of your security will be the first person. Láti fọ́ yín ní ìbọn lórí. Wọ́n á fọ́ orí yín báyìí ni. Wọ́n á lù yín tí yín á yẹ̀. They know how much you guys are stealing. You are embezzling. Why Nigerians are suffering? Your securities, they know. They know how you send your children abroad and their children is here. They know how the bandits, how you guys recruit bandits into Nigerian military. And many generals have been killed. They know. They know what you guys are doing. Wo, tomba mú yín sọ́wọ́. Tomba, ṣé gbogbo yẹn ìbẹ̀ tí lọ ra private jet. Àwọn private jet fẹ́ ra yẹn. Kí ya kọ́ yín lọ́gbọ̀n kan tẹ́bí lè escape. Tẹ́ bá ti ń jáde lọ because kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe. No champion forever. Tẹ́ bá ti ń jáde lọ, ẹ máa mú private jet yín ẹ̀ka dáadáa, ẹ̀ka lódìdí báyìí, kẹjù sápò. Ṣé ti gbọ́? Torí tí ìjọ́ tí wòye máa dé, tí wòye máa pa ẹni tó ń wò, ó lè jẹ́ pé ibi tẹ́ ti lọ dó olóṣó, lógún máa ti dé báyìí. Ó lè jẹ́ pé tẹ́ ti gbọ́yàn sẹ́nu ní hòtẹ́ẹ̀lì. Tẹ́ ti wá gbogbo àwọn tẹ́ ẹ mú kalẹ̀, wọ́n ti já o. So Atiku jẹ́ kí n play video ẹ̀ kí wọ́n á ṣe show mi. Torí orí ẹ̀ gbẹ́sẹ́ bí àmúkú ọ̀sùn. Wọ́n ń sọ̀rọ̀ Atiku náà sọ̀rọ̀ they should go and invite DSS should invite Sunday Igboho. Ìwọ tẹ́ pé ìtàn ẹ̀ ò ṣe é náà wò. Ìwọ onítàn rírùn, ìtàn ẹ̀rùn Atiku. Your ìtàn is smelling. Àwọn tó bá gbọ́ English ìtàn kó bá mi kọ́ sí comment section. Atiku, your ìtàn is smelling. Ìtàn ẹ̀ ò ṣe é náà wò bí aṣọ, ìtàn ẹ̀rùn. $16 billion. $16 billion. Oh, ní púpẹ́. Sọ́ra wẹ̀rẹ̀. I feel very, very emotional about it. Because I believe if we had handled the issue of electricity
when we were in office by 2005, would have provided enough electricity for the people of this country. But unfortunately, we did not follow that route. Did he just admitted to? But Alaji Toriolong, Alaji, what happened to the $16 billion that you and Obasanjo said you spent on electricity? We collected money from local government, states, federal government, and others. First set of contracts were given. Some contracts were paid 100%. We left, nothing was achieved. Yeah. Atiku, $16 billion, and you have mouth to talk that you left and nothing was achieved. And Atiku is still talking in public. Atiku, you still have the audacity to talk in public. You left $16 billion and nothing was achieved. After 8 years, Atiku tori Ọlọ́run. Atiku, you still get mouth they talk because you think Nigerians are mumu. You still get mouth. Olórí ibu werere o. Werere o. Yaya Bello. Ẹ wo owó tó kó jẹ. Ó ní kéèsì ní kóòtù. Wọ́n tún rí elect ẹ̀ wọlé. Ayé yín lábà. Atiku, kò ṣí dànù. Akó olórí tiẹ̀. Ṣàgá lọ fi yọjú ẹ. Ẹ jẹ́ ká kó lórí Atiku mo kí ẹ̀yin tẹ́ ń kí mi ẹ̀ka rẹ̀ ká fẹ̀ ká lẹ́kún dédé àsìkò yìí. According to the time tí ó ṣó yìí bàbá yóò bá wù yín lórúkọ mi ayé làgbé àbẹ̀ní ni mo ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá wọn tó jẹ ọmọ rẹ̀ yóò lóye tí èpè méjì. Abẹni ọmọ tí ò ṣe é pààrọ̀ tó máa pààrọ̀ tiwa máa déwájú federal government. Tó bá sáìn ló máa déwájú Elédùmarè. Èèyàn kí wọ́n lọ́run lọ́fẹ̀ẹ́ o. Ó lè kú bí 99 times years. Yóò padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là. Now, let's go. Fúlàní kan ló ké gbàǹjarè síta ó ní kí gbogbo ayé gbà wọn o. Ó ní kí gbogbo ayé gbà wọn o. Ó ń tó pé òun jẹ́ Fúlàní. Ó náà fojú wọn àtàlátà bàbá alárúbá. Àmì ẹ̀dẹ̀ ṣe ni. Ẹ̀tọ́ bá ti wo show yìí, ṣebí ṣe ń pa yín lẹ́rìn-ín. Ẹ má ṣe nǹkan kan, ẹ bá mi like show yìí, ẹ bá mi share video. Tẹ́ bá mọ̀ pé ẹ enjoy show yìí, ẹ má bá wa share video, ẹ má bá wa like ẹ. Tẹ́ bá enjoy ẹ ni o. Tẹ́ bá enjoy ẹ, ẹ pa ẹ sún sókè. Ẹ sún sókè, ẹ wo show mi. Ẹ sún sókè. Bó tẹ́ bá ti enjoy ẹ, ẹ má bá wa like show yìí. Ẹ má bá wa share video yìí. Fúlàní ló bọ́ta o ní Gbàǹjarè. Ológun jà o. Ológun jà o. Tó pé òun jẹ́ Fúlàní ọlọ́gbà kò ṣe wo. Ó ní kí gbogbo ayé. Yesterday I am. Kí gbogbo ayé gbogbo ìlú kí wọ́n gbọ́rọ̀ òun rò. Ó ní ẹ dá sọ̀rọ̀ òun o gbogbo ayé. Ó ní gbogbo ayé ó ní ẹ dá sọ̀rọ̀ òun o. Olóṣù ti gbẹ́bọ̀ o. Fúlàní ń jẹ Ọlọ́run. Mi wá mọ̀ tó pàdé ọmọ àṣẹ yìí, ẹ jẹ́ kí n play, mo kí yín o, ẹ̀yin tẹ́ ń kí mo kí o gbé. Ẹni ní 6th of June 2026. Ẹ jẹ́ agbọ́n tí Fúlàní yìí sọ. Kí ló tí omi shift tó ń shift báyìí? Kí ló dé? Ṣe? Ẹ bá mi like ètò yìí jọ. Ẹ bá mi like, ẹ bá mi kọ́mẹ̀tì yẹn pọ̀. Màá mi gé sódùsọ́tọ̀ mo like yín jà yẹn nìkan bá mi kọ kọ́mẹ̀tì. Mo rí àwọn kọ́mẹ̀tì tẹ̀ ń kọ̀, màá mi ẹ ṣe gan, God bless you. Àtẹ̀yìn tó kù tẹ̀ ẹ̀kọ́ kọ́mẹ̀tì náà. Ẹ má yẹ ká kàn dùn mú yín lọ́wọ́. Tẹ́ bá wo show mi, tẹ́ bá like show mi. Ẹ má yẹ ká yarí fúnra wa o. Fúlàní yìí ni o. Ó ti dẹ́yẹ sí wo ní tòun ti bá wò ó. Ogun dé o. Ọ̀gá Fúlàní. Jẹ́ ká sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ ẹ náà. Bóyá bàbá mi pìtì Fúlàní, bóyá ní pìtì ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́n tó sọ. Ogun ti gbébọn. Since yesterday, I am on my way to Calabar. I go to GUO first. I sleep there, GUO Park. They say they are not going to Calabar. They tell me I have to come to GIGM. Here am I standing GIM. But after I pay the money in the early morning, when I go to Interbus, the passengers say they are not going to travel with Fulani just because of. Ogun dé o. Ẹ jọ̀ọ́, ṣé àwọn èèyàn bá gbọ́ nǹkan tí Fúlàní yìí sọ? Ẹ jẹ́ àwọn ṣé ẹ máa gbọ́ nǹkan tí Fúlàní ẹ má kí n ta jẹ́ ìtẹ̀yẹ ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ogun dé o. Since yesterday, I am on my way to Calabar. I go to GUO first. I sleep there, GUO Park.
They say they are not going to Calabar. They tell me I have to come to GIGM. Here am I standing GIM. But after I pay the money in the early morning, when I go to Interbus, the passengers say they are not going to travel with Fulani. Just because of I am Fulani, they are not going to travel with me. Which make the GIGM to pay me back, refund me my money. They say they are sorry because passengers say they are not going to travel with Fulani. It's unfortunately. I'm sending this video to the world to know how we feel in our country. Today in Nigeria, just because of your Fulani, people will say they will not travel with you. Unfortunately, it is unfortunately. I'm sorry, my dear people. I'm sending this message to the world. How Fulani feel in the world, for people to know how Fulani feel in the world, how Fulani are feeling in our country, in Africa, general. This is what is happening to Fulani. Fulani olóhùn fẹ́ travel lọ sí Calabar. Olóhùn débi GUO àbí kí ló pè motors. Ó ní wọ́n ti pàwọ̀ lọ sí Calabar. Olóhùn láti sùn síbẹ̀. Kí lẹ̀ fi mọ́? Ìgbà tí lẹ̀ mọ́ wọ́n ní wọn lọ Calabar sẹ́. Wọ́n ní kó lọ sí páàkì mi. Òun tún lọ sí ìdí mọ́tò mi. Òun lóhùn lọ sí Calabar. Lẹ́yìn tó ń sanwó látàárọ̀. Àwọn onímọ́tò ní ọ̀gá wàá gbowó ẹ padà ní o. Àwọn aráàlú wọn láwọn ò lè travel pẹ̀lú Fulani. Ẹnìkan ní kò gbanú gbó. Somebody said, no fair sir, we are sorry too. Abeg follow trailer wey dey bring onions. Ẹ bá wa advice ti Fulani kí ni kó ṣe. Wọ́n láwọn aráàlú sọ pé àwọn ò lè travel pẹ̀lú ẹ̀ tó pé Fulani ni. Ó wá lóhùn pariwo sí gbogbo àgbáyé tó pé òun jẹ́ Fulani. Àwọn èèyàn láwọn ò lè wọ mọ́tò. Thank you. Happy weekend. Ẹ ṣé mo kí. Àwọn èèyàn láwọn ò lè bá òun wọ mọ́tò tó pé òun jẹ́ Fulani. Ẹ jọ̀ọ́, we need your advice yo. Mo fẹ́ wo advice in the comment section. Somebody said you should pass the bush. Somebody said they are the best fires geography. Forest geography. Wọ́n ní kò gbanú forest lọ. Wàláì ìyá mi fún mi lọ́la. Ìwé ènìyàn wọlé. Wọ́n ní kó tẹ̀lé màálù. Ẹ gbọ́, ibo ni kí Fulani ìgbà? You should go back to wherever they came from. They are not part of us. Ó lóun fẹ́ lọ sí Calabar. Calabar ló fẹ́ lọ. Báwo ni kò ṣe wá lọ sí Calabar báyìí? Kó lọ gun màálù. Àwọn tó wà lórí iṣẹ́ yìí, àgbà tó wà lórí YouTube lẹ́ni èèyàn dáadáa kankan ò sí lára yín. Kó lọ gun màálù. Ṣé màálù lè gbé dé Calabar ni? Tọ́lú máa bá pẹ́sùn mọ̀ mí, agbẹ́nipa àti ajínigbé wọ mọ́tò. Kó ẹ̀yin olórí búkú kó sì bèrò rẹ̀. Àníbo ni kó gbà? This Fulani man want to go to Calabar. And àwọn tó wà ní páàkì sọ wípé ìdá kí àwọn bọ́lẹ̀ kí mọ́tò máa gbé Fulani yìí nìkan lọ. Tàbí kí mọ́tò máa gbé àwọn lọ kó máa gbé Fulani. Tó bá yẹ pẹ́yìn ni kí lẹ máa ṣe? Wàláì èyí tí wàá fọ gbogbo ẹ̀ lójú. Wọ́n ta ló mọ̀ bóyá Fulani yẹn gbé àkàrà sápò. Báyìí lẹ́yìn ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe bí èèyàn Ọlọ́run náà. Ẹ ká ṣe bí èèyàn Ọlọ́run náà. Ẹ bá wa advice ti Fulani ìbò ni kó báwo ni kò ṣe dé Calabar. Ẹ wá ní wọn mọ̀ bí yóò gbá àkàrà sápò. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Following grace rules, right? Ẹ̀dá. Love Kama is paying them back. God bless you. Ṣebí màálù ni wọ́n gùn wá. Ṣebí màálù ló gùn wá sílẹ̀ wa. Go gùn màálù padà. Ọ̀gá Fulani, please help me share this video. Help me like this video. My Yorubawuyi fans, wọ́n ní ìmọ̀ràn fún ẹ. Wọ́n ní kó gun màálù. Kó máa gun màálù lọ sí ibi tó ti wá. The best thing yẹn o. Kó tẹ̀lé màálù àbí kí màálù tẹ̀lé ẹ. Ẹ wo,
fídíò yẹn kù tó pa níbi tá à ń lọ tó pọ̀ díẹ̀ lé àwọn èèyàn dẹ̀ ti ń pè mí tí wọ́n fẹ́ pè wọlé. Now ẹ wo nígbà kan táwọn àáfàá máa ní ká bá ti gbàwẹ̀ tó máa ní ká lọ ṣe sàrà fún àwọn mọ́là oníbàárà a tètè mọ̀ pé àwọn fámìlì wọn ni ọba ní ká lọ káwọn afẹ́bí panú ká gbàwẹ̀ káwá ti wá gbàwẹ̀ tó wọ́n ní ká lọ ṣe sàrà fún mọ́là ni ó fún ní sàrà yẹn o mọ́là oníbàárà a mọ̀ pé àwọn fámìlì wọn ní ká lọ kó oúnjẹ fún gbogbo ẹni tẹ́ ní oníbàárà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn because ìgbà tí Sanwó-Olú tó bẹ̀rẹ̀ sí ní kó wọn níjẹta àwọn kan ń sọ̀rọ̀. Let me quickly show you this. Ẹ tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí page Yorùbáwùyí lórí YouTube. Orúkọ tẹ́ ń wò yìí náà ni Yorùbáwùyí. Ẹ máa bọ̀ lórí YouTube. Ẹ máa bọ̀ lórí YouTube. Now let me quickly show you this. Ṣé rí mọ́là tó ń tọrọ bárà ó tún pọn ìkókó sẹ́yìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún àwọn àbókí oníbàárà lówó ó pọn ìkókó sẹ́yìn ó tún gbé ọmọ dání ó ń tọrọ bárà nylon bag tó wà lọ́wọ́ ẹ̀. This is Lagos State. À ń sọ fún yín pé wọ́n ti sọ̀ráǹdì wa ogun ti dé. This is Lagos State. Aṣọ sójà ló kó sínú nylon bag ó dẹ̀ ń tọrọ bárà. Sójà tó ní aṣọ yẹn dà. Àtíkù wèrè Àtíkù DSS must invite you and ask for our 16 billion naira from you. $16 billion. Ó ní ṣe bẹ́ẹ̀ ti rí abẹ́ ti rí aṣọ sójà. God bless you. These people are spies. This is Lagos State. Ní Lagos State ni sójà dáná bá musa bá bí ànlá àṣírí ìyàbò bá bí ànlá ló ti kó aṣọ sójà sínú bá sójà tó ní aṣọ yẹn dà. Ibo ló ń kó aṣọ yẹn lọ? Àtíkù come and talk about this. Àtíkù leave Sunday Igboho kalẹ̀. Nàìjíríà ilẹ̀ Yorùbá is under siege Ògúndé o. This is Lagos State. This is Lagos State o. Níbàlá ń kájọ sójà káàkiri ẹgbàá wá Ògúndé ọ̀ràn wọ̀lú. Àtíkù wèrè Ògúndé Ògúndé sójò ní. Ó lẹ̀ ń wo ó tún pọmọ sẹ́yìn ó pọ̀n kókó ó tún kó méjì dání. Nílẹ̀ Yorùbá ogun ti ṣẹlẹ̀. Ògúndé ogun ti dé. Now if you see any wèrè oníbàárà ẹ má fún wọn lówó. Ẹ lé wọn jìnnà sílé yín. These people are spy ni wọ́n. Kásáré kúrò níbẹ̀. Àfáà kan bọ́ ọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ wọn ti sú mi. Àfáà kan bọ́ ọ̀tá ó ní ọ̀rọ̀ táyà ń sọ pé àwọn agbésùmọ̀mí fẹ́ gbà. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ẹ̀. Ẹnu ẹ̀ ló ti máa dùn. Ìsìláàmù àti irọ́ 5 and 6 ni wọ́n sọ̀rọ̀. So all this in the name of hatred for Islam. When I am not surprised. When I first saw this story online, I ignored it because I have witnessed countless false stories, misinformation and propaganda spread about Islam over the years, both before the rise of social media and even today. Enemies of Islam, including some anti-Islam activists and some certain misguided Christians, both locally, internationally, they have repeatedly pushed many narratives like this.
So Kojawaloju, but when I saw VDM posted it and make people believe that this is what is really happening, I was like, well, I say, wow, we have to talk about it. We have to debunk their lies because this is lies. Now let me show you something. This is BBC News. This is their page. If you have been following Yoruba and you know that we have played it, nǹkan tí àwọn Boko Haram fẹ́ gbà fún àwọn ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́, fún àwọn teacher tí wọ́n kó, tẹ́bá mọ̀ pa ti play right from the horse's mouth, direct from the horse's mouth. If you know we have played it lórí page yìí, ẹ jẹ́ kí n rí like 20 comments àbí 30 comments pé yes, then I will replay it again. See, the governor sọ wípé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ní eléyìí ni irọ́ ni. Social media, social media, they can defend, irọ́ bá tí wọ́n jẹ́, irọ́ tomorrow 20 years, then I will play it again. I have about social media, social media, social media. All this in the name of hatred for Islam. When I am not surprised. When I first saw this story online, I ignored it because I have witnessed countless false stories, misinformation and propaganda spread about Islam over the years, both before the rise of social media and even today. Enemies of Islam, including some anti-Islam activists and some certain misguided Christians, both locally, internationally, they have repeatedly pushed many narratives like this. So Kojawaloju, but when I saw VDM posted it and make people believe that this is what is really happening, I was like, well, I see. You see, he's not even defending the terrorists nínú Igbo, because àwọn ọmọ ìyá wọn náà ṣe ṣìlámù ni wàhálà iṣẹ́ bẹta máa ṣe ń lẹ̀ Yorùbá. He's not even defending them. Wípé nǹkan tí wọ́n béèrè fún kọ́ yẹn, wípé à ń parọ́ nítorí gba hate ìsìlámù. You will tell us what your brothers demanded for. What our brother demanded for, you will tell us. Social media. We have to talk about it. We have to debunk their lies because this is lies. Social media. Now let me show you something. This is BBC News. This is their page. According to them, Oyo Assembly Speaker reject negotiation with bandits over kidnap of school children and teachers. Now, Igboho ni mo lombe gangan ni wípé wọ́n wá ní wetin the bandit they really ask for. According to one social media post where they fly up and down. According to story yẹn were verified. Nti wọ́n sọ yẹn kò wà verified rárá. Ẹ jẹ́ ká níbẹ̀rù. Ẹ jẹ́ arẹ́rìn. These people, what people allow to be quiet. What one more irreburuku? And even twisting it with gentle eye, gentle face. I'm gonna replay it. So story yẹn were verified. Nti wọ́n sọ yẹn kò wà verified rárá. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo nta bá ń sọ. False information is dangerous. It's very, very dangerous. Attributing demands to kidnappers without evidence can mislead the public. Kódà ó lè ṣàkóbá àwọn ọmọ tó wà ń bẹ̀ gan. Ó lè ṣàkóbá àwọn ọmọ tó wà ń bẹ̀. Kí ló máa ṣe fáwọn ọmọ yẹn? Ẹ má ti bẹ́ẹ̀ sí ẹ dáadáa o ọmọ Yorùbá. Ṣé ń gbọ́ o? Ó ní ó lè ṣàkó wéréré o wàhálà wéréré. Ó ní ó lè ṣàkóbá fún àwọn ọmọ tó wà lọ́dọ̀ wọn yẹn. Wéréré o wéré. It can fuel religious tension. It can undermine efforts to. Ayé ìgbà kan ló máa fi religious tension dẹ́rù bà wá. Ayé ìsìn majority carry the vote. Majority of Yorùbá ti jí lójú oorun. Àsùnmọ́ ọmọ pẹ́ ń tàn wá nì. Kí ni sàlọ́ sọ?
Mati place alo. Talori. Hello. So ẹni tó jọmọ yìí kéré là ń tẹ̀lé láti jọ. Wẹ́rẹ́rẹ́ o. Ẹ wo wọ́n burúkú tó ń pa. Sọ̀rọ̀ sókè wèrè. Sọ̀rọ̀. Address insecurity. It is very, very sensitive matter, and sensitive security issues to be discussed based on verified facts, not assumption, not all this propaganda you people are pushing. Not all this propaganda. You don't just come out and say something and you make people able to believe it. Who is this man that posted this? Who is this man? Who is this man? Kill our people again. Need. What do they really want? They want a law that will... God bless you. Kidnapping for Sharia law, not on Yoruba land. Ẹ máa gbé Sharia yìí lọ yìí. Ẹ máa gbé lọ Sambisa. Àbí ká máa lọ sí Saudi. Not on Yoruba land. Sharia law yìí yẹn. Sambisa lẹ máa lọ. Sambisa ní oko Sambisa. A máa dúró tì yín lọ́rùn báyìí. Bẹ́ẹ̀ máa Sharia law lẹ Yorùbá. Ẹ parọ́ ni. A máa dúró tì yín lọ́rùn. Na now na go know àwọn tí wọ́n pè ní ìran Yorùbá. Àsìkò tẹ́ máa mọ̀ àwọn tí wọ́n pè ní ìran Yorùbá ni. Ẹ fẹ́ sọ̀dọ̀ ẹ wá nílẹ̀ Haúsá. Kò sí nǹkan tó jọ. Òye máa pẹ́ ni tó wò. Sọ̀rọ̀. Favor them. They want a law that will favor them. But somebody just come out and begin to spread such information that can totally down Kanru. It will just be like, people because one more ipe wala or Sharia or Sharia on shele loyal state to tell you already. So one wa fẹ́ lò yẹn láti fi wá attack Islam. Sharia tí wọ́n sọ yẹn gangan kò lè favor wọn. Sharia Islam sọ yìí pé innama jazaa'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqtalu. Ẹni tó sọ òyìnbó ńlẹ̀ àná ló máa túmọ̀ ẹ̀ sọ túmọ̀ ẹ̀ àgbọ̀ payán. Ẹ pa wọ́n gbogbo irú àwọn people yìí ní tí Islam sọ ní wípé tọ́wọ́ bá ti tẹrù wọn ẹ pa wọ́n. Báwo làwọn ṣe máa fẹ́rù òfin bẹ́ẹ̀ wọ́n lè ever gbárù òfin yẹn wọlé they will never want. Àtìkù tó gbé $16 billion ṣé Sharia pa Sharia wà ní Haúsá irọ́ ní àdìpàkẹ́ gé wa lọ́wọ́. Such law àwọn gangan ò ní ever gbárù òfin yẹn wọlé. Say no to Sharia law. Say no to Sharia law. Everybody comment. Say no to Sharia law. Sharia laws. We say no to Sharia law. Saudi. We come out of Sambisa forest. I just want to talk to my fellow Muslim brothers and sisters, especially during this period of insecurity and hardship. Please, let's be careful with our words and what we post online. Please, Islam teaches us to speak with wisdom, truth, and responsibility. Avoid spreading unverified information. Don't insult. Don't insult. Ẹ̀sọ́ yín ẹ̀dá kan torí Ọlọ́run kọ́lọ́run ọba ìkẹ́ọlá kó sọ ẹnì kọ̀ọ̀kan wa náà. That is necessary for them to bring Oyo State House of Assembly. If it was up to you, would you negotiate with terrorists? If terrorists ask for weapons, they ask for money, they ask for concession on future laws of this land as part of their ransom. If you are the governor, would you accept those ransom? Oyo State House of Assembly ló sọ̀rọ̀ yìí. Wednesday, June 3rd, 2026. Oyo State ló sọ yìí pé wọ́n ní ká amend Sharia law sínú òfin ní Oyo State. Oyo State ló sọ̀rọ̀ yìí ó ní wọ́n parọ́ kú. Wọ́n pa irọ́. Now, gbogbo ọmọ Yorùbá, we must stand up against Sharia law lórí ilẹ̀ wa. Àwọn tí wọ́n pa ní Ọ̀wọ̀ massacre. Tẹ́ bá rántí bí wọ́n ṣe pa wọ́n ní ìlú Ọ̀wọ̀. Tí wọ́n wọ chọ́ọ̀chì. Tí wọ́n wọ chọ́ọ̀chì tí wọ́n pa àwọn èèyàn ní Ọ̀wọ̀. Mo fẹ́ gbé wá fún yín ni o. Wọ́n wọ church, wọ́n pa àwọn èèyàn lọ́wọ́ massa òní. June 5, 2022 ni wọ́n pa àwọn èèyàn ní Ondo ní Catholic Church, over 100 people ni wọ́n pa. Now wọ́n ti wá dájọ́ kú fún àwọn mẹ́rin nínú wọn ní kán lọ pa wọ́n kán lọ yẹgi fún wọn. Even though lọ́ọ̀yà wọn Mohammed lórúkọ ẹ̀, Mohammed Abdullahi ẹ̀dẹ̀mẹ́ tó jẹ́ Mohammed Abdullahi lórúkọ ẹ̀, ẹ̀wọ̀n Mohammed ọmọ Abdullahi náà. Ó ti ní òun jẹ́ kán pa wọ́n, ó máa dìde fún wọn. June 5, 2021, Igogon massacre. June 5, 2022, Ọ̀wọ̀ killings. Ìjọ́ wo ni wọ́n kó àwọn
tí wọ́n kó lọ ńjọ́ wò. Ẹ̀yin èèyàn mi, ìjọ́ wo ni wọ́n kó àwọn tíṣà yẹn? Ẹ máa wo déètì yẹn síra wọn o. Ṣé ẹ rí déètì yẹn? Now lára wọn ti wá jẹ́wọ́ tó sọ ni. The terrorists who attacked the St. Francis Catholic Church in Owo confessed, Owo, Nigeria, confessed that they targeted the church because their leader told them the Catholic Church was committing blasphemy by insulting the Prophet Muhammad, and they were specifically ordered to kill the priest. This is why we should not allow Sharia law ní orí ilẹ̀ Yorùbá. This is why we should say no to Sharia law lórí ilẹ̀ Yorùbá. Tí wọ́n fi lọ pa over èèyàn 100 ní Ọ̀wọ̀, wọ́n ní nǹkan tí olórí àwọn wá sọ fún àwọn ni wípé priest tó wà nínú Catholic Church wípé ó bú Muhammad ẹ máa gbà wá àwọn wèrèrè ẹ má gbà fún wọn o tó bá ti rí olówó kí bá kó gbé eré kó máa sá lọ ni anybody bá ti gbọ́ lé eré kó bàjẹ́ fún Muhammad, kó bàjẹ́ fún níbi tó wà, kó má ra gbá fún níbi tó wà. You see bí wọ́n ṣe máa ń parọ́ nìyẹn, wọ́n pa orí ibú rọ́. Wọ́n ní ó sọ fún àwọn wípé ẹni tó wà nínú church yẹn priest yẹn pé ó ń bú Muhammad làwọn ṣe wọlé tí wọ́n dẹ̀ pa over 100 people nínú church nílẹ̀ Yorùbá. Wọ́n pa ìyá àti bàbá, wọ́n pa ọkọ àti ìyàwó, wọ́n pa ọmọ àti bàbá. When you see them, irọ́ báyé wọn wọ́n parọ́ kú o, wọ́n parọ́ kú o. Ọlọ́run yọ mí tí mi sí Nàìjíríà. Jẹ́ kí n play ẹ wo wèrè yìí náà. Wèrè wuyì oníbàárà Promax, èmi lóníbàárà alákọ̀ọ́kọ́ oníbàárà Promax. Ó ní mi fẹ́ fi èmi ń tọrọ owó, olóṣì yóò máa pariwo tap 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 tap. Lórí burúkú ìyá láyé bàjẹ́, kò ní dáfẹ́ tó bá jáde sí mi. Tó o bá jáde sí mi kò ní jẹ́. Wàláhì ò ní ṣe oríire tó o bá jáde sí mi. Eléri burúkú yìí. Tap 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 tap. Mo lọ sí kinní kan, ẹ wá wòyà kinní kò ní dá fún ẹ. Mo wá sí di ẹ̀mẹ́ wa tọrọ owó ni, ayé ò ní dá. Mo gbé fídíò sí kinní, mo ní mi náà nídìí ẹ̀ pa á. Ṣé mi lè sọ̀rọ̀ ní mo lè sọ̀rọ̀ ní péjì mi mo ní àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́. Ayé ìyá ẹ̀ máa bàjẹ́ lọ́nà ìyá aláǹkárá kan. Ìyá ẹ̀ aláǹkárá kan ló bá rí ìyá ọmọ ìwà tí ìyá ẹ̀ kú jàlàjàlá ń jọ ìyá tó pé sì kì í ìyá ẹ̀ ti padà kú jàlàjàlá ló kú. Irọ́ ni tẹ́ ẹ bá ti rí wọn sá onírọ́ ni wọ́n. Ẹ wo bí wọ́n ṣe parọ́ mọ́ Ọ̀wọ̀ másákà, ẹ wo tó fa Ọ̀wọ̀ másákà. Ẹ ti rí tó fa Ọ̀wọ̀ másákà, wọ́n parọ́ kú. Tó pé mi náà wà Nàìjíríà ní ẹ̀rí mẹ́ tó jẹ́ Yorùbá wuyi o, ẹ wo ọtọmọdé yìí náà pa mẹ́mi náà. Onírọ́ ni wọ́n o, tẹ bá rí any one of them tí wọ́n bá ta. Please don't insult Muhammad. Àwọn àfáà tí tó ń bó ògùn tó ń bú Ṣàngó kò ní da fún Muhammad, ògùn ló máa pa Muhammad níbi tó kú sí ọ. Muhammad tó jẹ poison. Mo tẹ̀wé yàn gidi lọ́fẹ́ ní kí n má resort ẹni tó jẹ poison ẹni tó jẹ poison tí ẹ̀hún wá yìí ẹ̀ ò sọ fún pé poison wà nínú oúnjẹ tó fẹ́ jẹ lẹ́yìn tó dú ọmọ ọlọ́mọ. Ẹ jẹ́ ká gá òyìnbó lórí TikTok. Tí tẹ́ bá rí wọn ẹ sá wọn parọ́ kú. Tó bá pè mí náà wà Nàìjíríà ni ọmọ ìyá ti sọ wípé mo bú Muhammad. Tó bá pẹ́ Nàìjíríà ni mo wà ẹ wo ọ̀rọ̀ tí àfáà yẹn pa wípé ọ̀rọ̀ tí gbogbo èèyàn ń sọ tí pépà gbé tí Ọ̀yọ́ State Assembly tó bọ́ta tó sọ̀rọ̀ wípé bóyá jẹ́ ni o wọ́n nírọ́ ni. Now ẹnìkan ló fẹ́ pè wọlé. Ẹ wo bàbá wa kan ti kàn náà ẹ má bínú torí Ọlọ́run. No, we say no to Sharia law. Ẹ gbé Sharia law yín lọ sí ìlú Muhammad kẹlọ sí lọ sí Sharia law. Nígbà kẹ́ ṣe Sharia law lórí ilẹ̀ wa. We say no to Sharia law. Yes o, ara wọn ni ẹ bá gbọ́ sókè bàbá wa. Orí ètò la wà. Ẹ bá ti wọlé bá wa mí ìtẹ̀ ní sórí burúkú ẹjọ́.
À ń gbọ́ bàbá wa. Gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ táwọn experience yìí game plan ni o. Bẹ́ẹ̀ni. Kò tẹ̀ sí ẹni tí ò bá understand the game plan ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Gbogbo game plan táwọn bàbá àwọn Fúlàní yẹn tí wọ́n ti plan. God bless you. Wọ́n fẹ́ try láti execute. Yorùbá láti múra gan-an. Yorùbá láti múra gan-an. Then. Man KB send request. Man KB send request. I will put your angba inside. So ọ̀rọ̀ kan ẹ má máa try ẹ má máa bẹ́ẹ̀ máa wà because wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi tún wọn jẹ ni. Nítorí trust ìtàn dẹ̀ ní náà ló fà á sí gbogbo nǹkan fi rí bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ iye ọdún tí àwọn pípọ̀ yìí ti suppress àwọn ìṣẹ̀ṣe bàbá wa. Kàmá wa nígbà tí ọ̀rọ̀ wa dì ìṣòro gbogbo àwọn ìṣẹ̀ṣe bàbá wa ká ti ń kú ká ti ń ṣe nítorí ẹ̀sìn àjèjì ẹ̀yin àti èmi náà mọ̀ pé gbogbo wa náà lára bẹ́ẹ̀ni. Àwa di pé ìṣòro wa dé finally ṣe àwọn ká ti suppress ta ni wọ́n jẹ́ nǹkan kan. Àwa ṣẹ̀ṣẹ̀ wà ń pè wọ́n sí àṣẹṣe wà ń rí bọ́ọ̀kì ká máa pè wọ́n sí kọ́ máa wá sí kọ́ máa papọ̀ máa yí. Àwọn tí wọ́n suppress wọn àwọn pásítọ̀ àwọn àfa ṣe kọ́kọ́ pé àwọn yẹn ẹ pè wọ́n náà. Torí wà lẹ́yìn lọ pé kì í ṣẹ́jú àwọn alábàáláyé because àwọn pípù ẹ ti mọ iye ọdún tí wọ́n fi ní wọ́n tó bá ti fi suppress ìtọ́ ti fi parọ́ fún wa pé ìṣúra bàbá wa àwọn bàbá wa ọ̀dà nǹkan ìwọ̀n burúkú ni wọ́n àgbàdo wọn tún ṣe iṣẹ́ ìdí náà wọn àti ìjàwọ́. Torí náà mo kàn fẹ́ kí tí gbogbo èèyàn bá ń blame wọn ara àwọn alábàáláyé ẹ má jẹ ara tó bá wọn pé ìwẹ̀ tó ká mọ́yé ìgbà kan fi suppress àwọn bàbá wa. Kò tó lè tí wà nípa wọn ms bàbá àǹkó àtàwọn ẹ̀dá lọ́lọ́ ló ṣẹ̀ṣẹ̀ jáde kọ́ńtì wọn ò bá sì máa fojú àwọn bàbá àwọn ẹ̀sìn àwọn bàbá wa ò bá sì máa fojú wọn rí nǹkan tó dé àpọ̀ nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé tí ó bá táwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ni kì í ṣe pé a máa mú wọn ní ṣe pà tọ́rọ̀ mi ti yẹ yín tó ń bá fẹ́ ni tó rà àti lẹ́ẹ̀kì wọn dáhùn àti disappoint wọn. Bàbá wa ibo ni mo ti bó níṣẹ̀ṣe. Mi ò sọ pé tí wọn mú ní ẹ̀rí sọ pé kí wọ́n jáde kí wọ́n wá ràn wá lọ́wọ́ ń sìn. Bàbá wa mi bàbá wa gbọ́ sà. Gbọ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́nu mi. Ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ ìyẹn ọ̀sà. Tó bá rí bẹ́ẹ̀ mo take it back. Nǹkan tí mo sọ ni wípé àwọn ọba wa ń dúró de kí sójà wa gbà wá. Àwọn ọba wa ò ní fóònù nọ́mbà àwọn alálẹ̀ lọ́wọ́ mọ́. Àwọn alálẹ̀ ti ṣá àwọn ọba wa sí blocking nítorí pé àwọn ọba wa wọ́n ti lọ kúnlẹ̀ níwájú àwọn pásítọ̀. It's okay sir mo ṣe fi ń lẹ̀ because tó bá ń dúró de àwọn sójà Nàìjíríà tó jẹ́ wípé Buhari ó ti rìkúùtù àwọn repentant Boko Haram ṣé wọn ò ní palẹ̀ Yorùbá jìnnà ok ẹ má yẹ kí n bó pè lọ sí olórí bàbá wa ẹ yẹ kí n kọ́ tì í wọ́n ti kọ lẹ́tà sí Oǹdó o àtẹ̀tí gbàgbé wọ́n ti mú lẹ́tà lọ sí Oǹdó ní skul Oǹdó wọ́n ti mú lẹ́tà lọ sí skul ní Oǹdó wọ́n ní àwọn ń bọ̀ lọ́jọ́ Monday àwọn ń bọ̀ wá kó àwọn ọmọléèwé gẹ́gẹ́ wọ́n ti mú lẹ́tà lọ sí skul ní Oǹdó state wọ́n láwọn ń bọ̀ wá káwọn ọmọléèwé. Ẹ̀ka sọ́tà aláròyé. Ohun gbogbo. Àwọn ajínigbé kan lẹ́tà àti ọ̀gá ilé-ìwé l'Oǹdó. Ṣé ń gbọ́? Ẹ̀yìn ohun tí wọ́n fẹ́. Ilé ìfòyà ńlá làwọn èèyàn agbègbè Ìtálú Ọ̀wọ̀. Èyí tó wà lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ nílùú Oǹdó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí kò sì ṣẹ̀yìn lẹ́tà ìjayà kan tí wọ́n ní àwọn ajínigbé kan sí ọ̀gá ilé-ìwé kan tó wà lágbègbè náà. Olùkọ́ kan tó tètè dé sí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ náà lórí lẹ́tà. Ẹ bá máa halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ wa èpè ló máa pa yín ẹ ṣì èrè. Ohun tí wọ́n kọ sílẹ̀ lẹ́tà wọn ni wípé àwọn ń bọ̀ wá bá wọn lálejò lọ́jọ́ Ajé Monday ṣùgbọ́n wọn kò kọ déètì ọjọ́ Monday tí wọ́n fẹ́ wá gan-an. Àwọn afurasí ajínigbé náà ni olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ làwọn fẹ́ wá kó lọ́jọ́ tí àwọn bá ti wá tí kò sì sí ohun tí wọ́n lè ṣe sí i. Àdáràn ṣé ẹ gbọ́? Nǹkan ṣoṣo tí ọ̀gá àgbà ilé-ìwé yìí lè ṣe tí kò bá fẹ́ gbàlejò àwọn ni kó tètè lọ san mílíọ̀nù 5 náírà kíákíá. Kódà ibi tí àyè gba àwọn èèyàn ń dé wọ́n fi nọ́mbà àṣùwọ̀n wọn síbẹ̀ àti nọ́mbà fóònù wọn sínú lẹ́tà tí wọ́n kọ ọ̀hún. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn wa
ọ̀gá àgbà iléèwé ọ̀hún tó ní ká forúkọ bọ òun láṣìírí ní ọ̀nà méjì ni wọ́n kọ lẹ́tà náà sí tí wọ́n sì wá lẹ̀ mọ́ ilẹ̀kùn àbáwọnú ọ́fíìsì òun ọ̀gá àgbà òun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn olè wá máa ń yọ àwọn lẹ́nu tẹ́lẹ̀ tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ kó púpọ̀ àwọn ẹrù tó jẹ́ tìjọba lọ ó ní ọ̀kan àwọn kò balẹ̀ rárá láti ọjọ́ tí àwọn ti rí lẹ́tà ọ̀hún gbà tí òun sì ti fi ìwé náà ránṣẹ́ sáwọn tọ́rọ̀ kàn kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ọ̀gá iléèwé yìí ní kò sí ọlọ́dẹ tó ń ṣọ́ àwọn níléèwé yìí bẹ́ẹ̀ ni ọgbà tí wọ́n mọ yìí ká kò fi bẹ́ẹ̀ dá rárá ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan tó fi lu Oǹdó ṣe bùgbé ọ̀gbẹ́ni Bọ́láwà Àlíndò nírẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ sọ wípé ẹ̀bẹ̀ ló ń bẹ ìjọba ìpínlẹ̀ Oǹdó láti gbé ìgbésẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò fi máa ṣọ́ àwọn iléèwé tó wà lóòdó àti agbègbè rẹ̀ ọlọ́pàá kan tó bá wà sọ̀rọ̀ láṣìírí ní lóòótọ́ ni wọ́n mú ìwé yìí wá sọ́fíìsì òun tí àwọn agbófinró sì ti ṣe takuntakun láti rí i wípé èrò àwọn oníṣẹ́ ibi náà kò jọ Olúṣèyẹ Ìyáde. ṣé ẹ̀ ń gbọ́ this is Ondo State wọ́n ti kọ lẹ́tà sí Ondo State wọ́n ní àwọn ń bọ̀ wá kó tíṣà àtọmọ school ẹ jọ̀ọ́ ní Ondo State again ṣé wọ́n fẹ́ pa wá tán lẹ̀ Yorùbá ni ṣé àwọn ọba wa lóńdó wọn ò ní ayílála wọ́n tún fi àkáǹtì nọ́mbà kalẹ̀ wípé kí wọ́n lọ san 5M sí àkáǹtì nọ́mbà yìí o ọ̀ẹ́s àwọn ń bọ̀ ní ọjọ́ Monday àwọn ń bọ̀ wá kó tíṣà àtàwọn ọmọ school náà ẹ pé mo sọ́njọ́ kìíní àná tí mo ṣe ṣò fún yín mo ní àwọn kan tí wọ́n ti ń san owó ìṣákọ́lẹ̀ àbí kí ni wọ́n máa ń pè ìṣákọ́lẹ̀ náà kọ́ ni wọ́n ti ń san ìṣákọ́lẹ̀ fáwọn báńdíìtì ṣé nísìn tí wọ́n bá sọ 5 million yẹn ṣáwọn ará bí ò ní padà wá láàárín èmi àti yín tí wọ́n bá ti fún wọn ní 5 million yẹn ṣé wọn ò ní padà wá wọ́n máa wá san 5 million owó school àmọ́ wá lékún wọ́n máa wá fi kówó school every time general ẹ̀ máa gbé picture ẹ̀ wá fídíò ẹ̀ wá general tí wọ́n gbé nísìn àtìyàwó ẹ̀ ìtáyà army general yẹ kó tẹ̀ wá lórí Facebook ni ìtáyà army general tí wọ́n gbé nísìn náà ẹ̀mọ́ kan tí wọ́n ń béèrè wọ́n ní kí ìjọba kí wọ́n release àwọn boko tí wọ́n kó sí àkàtà wọn the same thing tó sọ ní Ọ̀yọ́ káwọn lè bá release ìtáyà army general yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ gbàtọ́ gbé ìtáyà army gistia God bless you wọ́n ní ká bá san gistia ńlẹ̀ Yorùbá táàsì God bless you wọ́n fẹ́ máa gba gistia lọ́wọ́ wa lọ́wọ́ ọmọ onílùú àwọn wèrè in the name of ìsìlámù ẹ fẹ́ máa gba gistia lọ́wọ́ àwọn ìyá padà pẹ̀lú tó ń wò ni a ní gbà fún yín táwọn jagunjagun bá ń bá yín fà àwa janujanu náà ò ní fi lọ́rùn sílẹ̀ ẹ̀jẹ̀ yín á gbẹ mọ́ wa lọ́wọ́ orí péjì yìí ló bá wù yìí lẹ̀jẹ̀ yín máa gbẹ sí àní fi yín lẹ̀ ẹ ò máa ń kébi ẹgbóhùn sókè ẹ kú dédé àsìkò yìí sà. ẹ ṣeun. mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú observation kan àbí kíni ti pé ẹ jọ̀ọ́ ẹ ń insult Mohammed lẹ́ẹ̀kan. Who is Mohammed? Before I say anything, you see, your program is a program that on TikTok I find it very, very educating and interesting. Particularly nígbà tó yẹ pé ó dì lórí pé bí ìran Yorùbá bá ṣe lè wà united in security bí. ẹ jọ ẹ ò pẹ TikTok ní gba àwọn ọmọ kékeré mọ ìkan gbé ṣó wa wálẹ̀ o. I understand so mo really appreciate nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lórí yẹn but ẹ jọ mo fẹ́ kí kẹ́ stop insulting of Prophet Muhammad ẹ jọ ẹ mọ̀ pé àwọn nǹkan ló máa ń ta Prophet Muhammad ó jẹ́ prophet tí àwa tá à ń ṣe Islam lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ
that really hold with high esteem. Ever respect it. This is public. It's going globally. Sort of see and sort of see the whole wide world. Please. Then our alpha will connect straight. I want to know tab Uba so but Prophet Muhammad Allah, okay. Let me first on here then. Even in Islam. Oníkálukú kò ṣe ẹ̀sìn rẹ̀ lákúndínú fún wọlé ẹ̀dín. Ìwé sọ. Bákan náà dẹ̀rẹ́, wọ́n ní tó da ó máa ń fojú hàn. Nǹkan tó da ó fojú hàn. Èyí tí ó dẹ̀ da ó fojú hàn. So gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bó ṣe ń ṣẹlẹ̀ báyìí nísìnyí is something that is not really kò ń ṣe nǹkan tí èèyàn torí ẹ̀ bá pé tí ó sọ pé ó dà bó ṣe ń ṣẹlẹ̀ yìí. Ká máa jí àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ká máa fi wá máa tọrọ ká máa fi máa negotiate ransom gbogbo àwọn ọmọ tó kù yẹn kò ń ṣe ogun mùsùlùmí wà nù wọn Christian wà nù wọn àwọn ọmọ kéékèèké tán lẹ́sẹ̀ lọ́rùn wọ́n dẹ̀ máa ń fi ẹ̀mí wọn fi wá ń dúnàdúrà kò sí ẹni torí ẹ̀ pé tó máa ní àtì yìí ó jẹ́ àtì tó wà òkè. So èmi ò nǹkan tí mi kọ̀ ní kí n kọ̀ wá bá yín sọ̀rọ̀ ni pé torí Muhammed dẹnu báyìí ẹ jọ̀ọ́ àwọn mùsùlùmí wà tó jẹ́ pé wọ́n jẹ́ fáànì yín. Ẹ má bínú wa Muhammed. Mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé Yorùbá wuyì wàhálà ọgbà tó ya wèrè ni ẹ tó bá dẹ̀ sọ pé ó ya wèrè wàhálà ò lọ́rọ̀ lẹ́nu tó bá ṣe pé ohun ẹni tó fẹ́ bá wí ni wàá mọ̀ ìpè mi ò kì í ṣẹgbẹ́ ẹ̀ bó o ṣe bà Yorùbá nation jẹ́ ẹ fi ìpẹ́ lè balẹ̀ Yorùbá jẹ́ àwa ò ní gbà torí pé ọmọ Yorùbá rèé àwa original ọmọ Yorùbá rèé ṣé orí nǹkan tí wọ́n ń jà sí jẹ́ kí n jẹ́ sí tán àwọn èèyàn tẹ́ ń pa láti fi ṣọlá olórí burúkú ààrẹ ṣé o mọ̀ pé ilẹ̀ Yorùbá yẹn ò gbẹ lójó sálọ abroad tílẹ̀ Yorùbá bá gbé ẹ̀ ní ò ní sálọ abroad ẹ̀yin náà lẹ́sìn ìbàjẹ́ ṣèbó lórí burúkú ara yẹn ní Tinubu ò ní wọlé ó wọlé tó gbogbo yín sá lọ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ pa ní last 2 years ẹ̀jẹ̀ wọn máa bí gbogbo yín léèrè ní toll gate kò ní dá fáwọn tó ní ẹ èmi ló fẹ́ fi kọ́rọ̀ ó wá ń post àwọn iṣẹ́ tèmi fi ń ṣe àwọn èèyàn láàánú tí wọ́n sọ fún ẹ pé àfáàlì súná lèmi ni wọ́n sọ fún ẹ pé mi ò mọ ògùn ni ọmọ ọ̀ṣẹ́ ṣe àgbálẹ̀ mi ó jà sí tán bẹ́ẹ̀ mi ṣe wà yìí ọmọ àti ogun àti kùránì àti tìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ tó bá fẹ́ kùndí ó wà ọ̀rọ̀ ilé yóò ṣe ẹnu ó dẹ̀ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn followers mi wípé àwọn iṣẹ́ àṣírí tí wọ́n ń lò báwo ló ṣe rí ìwọ náà lò káyé ẹ nítumọ̀ òṣì ló lé ẹ lọ sí di Christian ó lọ sẹ̀lẹ̀ ayé ò dáa àwa tó yẹ ká ràn ẹ́ lọ́wọ́ rẹ̀ ó mú wa bú o tún bọ́ sí di ìṣẹ̀ṣe ó sunwọ̀n èmi ló fẹ́ bú àbáyé ẹ fẹ́ bàjẹ́ ó wojú ni ṣé o bí ìpè ọkọ mi lèmi ni ó wojú ni o bí ìpè mi ṣùjọ Saheed Shittu ni ó ní láàkáyè o Yorùbá wuyì àbí Ọ̀ṣun wuyì lọ́pẹ́ ẹ̀ Èṣù wuyì ó ní láàkáyè ó gangan èmi ló ń bá wí ó kà lọ́bi tí mo ti ń pàṣẹ àyè mi ni wàá mọ ìpọ́ba kan ni mí nù mí àbò bíi pé mo jọ ìwọ tí wọn mọ inú ilé bàbá ẹ̀ ni ó má jẹ́ ń sọ̀rọ̀ o ṣé orí nǹkan tó post yẹn mo jáde tán ni pé kẹ́ ẹ lè mọ̀ pé ó ṣẹ́kù àǹfààní wa ẹ̀sìn tèmi ò ní kémi má ṣe kí n má lo àṣírí èyí tí Kùránì sọ mo mọ̀ tó dájú bí n bá sàti ògùn tí ò bá jẹ́ máa gbé ti Kùránì jáde ẹ gbàgbé èmi ò ráyè ká máa lo súdù lórí pé kínní ẹ̀yin tẹ́ lo súdù títí táyé yín bàjẹ́ ó padà lọ sọmọ ọ̀dọ̀ ní London náà ni àbáyé ẹ fẹ́ burú ni ẹni tí mo gbé sílé gan ò lè dúró tì ká tó wá sọ pé kiri èmi ló fẹ́ máa fi kọ́rọ̀ sọ
ó béèrè lọ́wọ́ àwọn followers mi ni èmi tún ayé wọn ṣe ni mi ò gbowó lọ béèrè àwọn tó bá wà inú followers mi sọ̀rọ̀ sí àjàre àbí tó bá jẹ́ wèrè bíi tiẹ̀ ló kù èmi ò ráyè torí pé kùránì tèmi ká kò sọ pé kémi máa lo àṣírí tó máa fi dá fún mi tí orí mi láàfáà olóòórùn ni àbò ń ṣe èrè ó kà lọ́kọ́ wá wò àbọ̀ sọ fún ẹ pé mo jà àwọn àfáà tó ń bóbìnrin sùn ni àbórí eléyìí ọkùnrin ló máa ń dó àwọn wo ló fẹ́ máa fi kọ́rọ̀ sọ ṣé o bí ìpè mi jọ àwọn alìsúnà tó ń halẹ̀ mọ́ ni èmi á bẹ ìjà lójú ayé màá tún nú ẹ lójú oorun. Allahu Akbar. ọmọ wa o àfààní afẹ́fẹ́ là wa o àwa ń rìn ní o. ó ṣe rìn. ó ṣe. èèyàn nìkan làwa ò lè jẹ nǹkan tọ́lọ́run lòdì sí làwa ò lè jẹ ṣùgbọ́n kókó mi dáa fún mi kó dáa fáwọn èèyàn mi ọmọ gbàgbé action man ni mí lórí gbogbo ẹ̀. Allahu Akbar. mo ṣetán láti jẹ́ kẹ́yẹ jábọ́. Allahu Akbar. kò ní dáa fáwọn tó bí ẹ̀ èmi lọ́yẹ́ fi kọ́rọ̀ sọ ó sì lọ béèrè mi ó sì wá sádùúgbò mi kó wá béèrè mi èmi ò ṣá ọkùnrin mẹ́ta. ó ṣe. èmi ò bọ́ òrìṣà ni o mi ò lórìṣà o tó pé mo mọ̀ pé mi kan fún ara mi òrìṣà. ó ṣe. yóò máa bọ́ ní ògbọ́dọ̀ tún bọ̀ yan ọba àlùkàn ni mí. Allahu Akbar. èmi ló fẹ́ fi cash out èmi ló fẹ́ fi cash out ta ni ẹ ta ló mọ̀ ẹ́ nígbà tó sọ pé ó dáa fún èèyàn mélòó ló ràn lọ́wọ́ sókè. sọ n bẹ sọ kó tó bẹ kó láti lọ gbọ́ jàre. who are you? o wo nu péjì mi kó wo members mi ni. kò ṣe. ṣé o fi ìpàfẹ́ ìlebi ni mí báyìí mo bá dá wọn ní tẹ́lẹ̀ mi. Allahu Akbar. wo mo sì bẹ kíp ọ̀rọ̀ ẹ èmi àtàwọn alìsúnà tó owó àtàwọn alìsúnà tẹjọ ń fà náà ní kẹjọ máa bára yín fà má fèsì èmi o jàgàbá ń lé mi. ó ṣe. lójú oorun gan mò ń ṣòro níbi àgbà. jàgàbá. tó bá wá wà kú àmà pẹ́ máa yé màá ní òótọ́ sínú ayé àwọn aláwọ̀ rẹ̀ gùn nígbà ẹ̀ iṣẹ́ ṣe eré máa sọnù pẹ̀lú ẹ̀. ẹ má bìrì pé èmi lóògùn nǹkan táwọn ṣe yẹn ní mo ní èyí tí wọn tún ní tó jẹ́ kùndí ti Ìsìlámù mo ní. ó ṣe. dídì lọ sílùú tápà tí mo lọ wá àṣírí mo bọ́ sílùú mọ́là mo gba àṣírí ìwọ wá sọ pé ó fẹ́ burú ó fẹ́ kú ni màá rún ẹ sáyé wàá gbénú ayé bí ẹni tí ó sì wà àti ta ni. wá o wọ́n ní ni mo ṣe fún ẹ o mi ò ráyè o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tiẹ̀ báyìí lọ ti ṣorí ibú látòrí social media tiẹ̀ náà sì ń bọ̀ mélòó la rẹ̀ mi ò nídìí àti morúkọ ẹ̀ mi ò mórí nídìí àti morúkọ yẹ ẹ mélòó la rẹ̀ màá fi ẹ́ dájọ́ síwájú Ọlọ́run màá dẹ́ tún gbára. ṣé ti gbọ́ ó yá. síwájú Ọlọ́run tó pé kékeré ní ẹ tẹ́lẹ̀. ọmọ àtúbẹ̀ yẹn sọ so káfà yẹn lè bá mọ̀ pé ìkọ̀tà mọ̀ kẹ́ni bá mọ̀ pé ìkọ̀tà mọ̀ pé ara mò ń ṣe yẹn ànábì mọ̀ ń pa ẹ̀ so kò ṣàyè sọ bk mọ̀ ń bọ̀ o. nínú ayé bí ẹni tí ó sì tó wá ti ta ni. wá o wọ́n ní ni mo ṣe fún ẹ o mi ò ráyè o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tiẹ̀ báyìí lọ ti ṣorí ibú látòrí social media tiẹ̀ náà sì ń bọ̀ mélòó la rẹ̀ mi ò nídìí àti morúkọ ẹ̀ mi ò mórí nídìí àti morúkọ yẹ ẹ mélòó la rẹ̀ màá fi ẹ́ dájọ́ síwájú Ọlọ́run màá dẹ́ tún gba ráǹkì síwájú Ọlọ́run kí ó tètè rí ní ẹ tẹ́lẹ̀. Allahu Akbar. kúrò mẹ́. ẹ̀yin èèyàn mi ṣọ́kílì ẹ̀ kébì máa ń kébì ṣe ti gbọ́ ṣọ́kílì ẹ̀ ó máa pa mí kò tẹ̀lé pè mí náà gbáná máa ń pa ọ̀kì ń pa ẹ̀ tó ẹ̀ pa gbogbo nǹkan tó ní lókù ó lóun á pa ọ̀tá mi òun á fi dá àjọ síwájú Allah òun á tún gba rank ṣé dàgbà pé Kùránì sọ wípé ẹni tó bá ṣe jihad ó máa gba 72 virgins ẹ lọ ka Kùránì 42:9 kẹ lọ bó ṣe ní kó pa wọn nípa sí payọ so máa ń kébì wípé ọ̀rọ̀ ọbú ànábì tálà ànábì who is ànábì tani bọ̀bọ̀ tó ń jẹ́ ànábì yẹn ṣé òdòbodòbò ṣé òdòbodòbò lẹ́ ń sọ ànábì òdòbodòbò òdòbò sì ni so ó dà máa ń kébì bẹ̀ṣẹ̀ ra bọ́ọ̀lẹ̀ yẹn ló dáa so kó má bú ànábì yẹn ìgbà tó ń bú Ṣàngó tí wọ́n ń bú Ọya tí wọ́n ń bú Ògún ibo lẹ wà sà
nígbà tí wọ́n ń bú Ṣàngó tí wọ́n ń bú Ọya tí wọ́n ń bú Ògún níbo lẹ wà ó ní chief imam lélẹ́yìí nílẹ̀ Igbo ó ní it is difficult for Igbo Muslims to get partner in South East ó ní orí Punch ni wọ́n ní South East of Nigeria àwọn èèyàn ò fẹ́ àwọn mùsùlùmí mọ́ chief imam ló sọ̀rọ̀ yìí ṣé mi ni mo sọ. It is difficult for Igbo Muslim to get partner in South East if you are only to Muslim ni ẹ wọn ò ní fẹ́ ẹ. Ṣé mi ni mo sọ? Mankebi, if you just want to unfollow me, kúkú unfollow me once and for all. Mankebi, unfollow me once and for all. But if you believe you still want to listen to òtítọ́, you can continue following me. Mo fẹ́ gbé fídíò kan jáde níbi tí àwọn àáfàá ti fi olúgbòhùn pè mí láàárọ̀ kùtùkùtù. Tí mi bá lè lọ sí live show ńjọ́ yẹn ni tí wọ́n pe àfọ̀ṣẹ tí wọ́n lo olúgbòhùn burúkú. Mankebi, ó yẹ kẹ́ ti wà lórí íńtánẹ́ẹ̀tì ńgbà yẹn náà. Ó yẹ kẹ́ rí fídíò yẹn nígbà táwọn àáfàá gbé olúgbòhùn jáde tí wọ́n lò. I'm not here to pray for you, I'm not here to tell you anything. I'm just here to warn you, please. Ẹ bá gbọ́n sókè. Àwọn máa gbé gbogbo àwọn afáàyàn máa gbójú wọn síta nsìn. Máa gbé ojú gbogbo wọn síta. Àti tó yọ pọ́nrán. Lára àwọn tó ń bú mi lórí íńtánẹ́ẹ̀tì padà wá yọ okó wá bá mi. Máa gbé gbogbo ẹ̀ síta nsìn. Ẹ bá gbọ́n sókè. Ta ló ń jẹ́ Muhammed ẹni tó jẹ́ poison. Ẹ bá gbóhùn sókè. Ẹ gbóhùn sókè. Gbogbo àwọn ẹni tí wọ́n sọ gbogbo yìí àwọn ẹ̀ Fúlàní ni wọ́n. Tá a bá ní ká máa fèsì fáwọn yìí ibi tá à ń lọ ní ẹjẹ́ ká máa rántí fa ẹ wo gbogbo tí ń kó wọlé tì wá nìsín. Nígbà wọn dẹ́yìn fẹ́ lélẹ̀ ìfà ká máa jo ká máa jàjẹ̀ sí ni wọ́n fẹ́. Àjàjà ẹ̀sìn ṣẹ́rí ẹ ní sùúrù sà àjàjà ẹ̀sìn. Ẹ má twist ẹ̀. Àtíkù bọ́ta oníkan lọ gbé Sunday Igboho. Ẹ ní sùúrù ẹ má twist àjàjà ẹ̀sìn lórí show. Tó bá ti jẹ́ ẹ̀sìn má dẹ̀ wáyé a máa jà. Tíyàn bá bú Ọya tó bá bú Ṣàngó tó bá bú Ògún tí gbogbo yín ẹ̀rí wọn dá lákẹ́. Ọ̀rọ̀ wọn jàjà ẹ̀sìn lẹ́fẹ́ ṣe àjàjà ẹ̀sìn tó bá gbé jẹ́ ẹ̀sìn wọn máa bá wọn jà. Àfẹ́ ṣàríà ní ìlú wa. Àfẹ́ ṣàríà ní ìlú wa. We say no to Sharia on Yoruba land. Yorùbá wuyì ẹjọ́ ẹ má bínú ẹ jẹ́ kí ẹyẹ mi sáré dá sí ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bá wa dá sí. Yes ma. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹbí akébì náà láwọn ń jẹ. Ẹjọ́ ẹni tó bá tí àwọn sísá wa tán mọ ibi tí wọ́n ní kọ́kà Kùránì bí àwọn tí kà Kùránì tí wọ́n débẹ̀ wọn ò dẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ń lọ́ta. Báwo ní Kùránì lè ṣe bí Mùsùlùmí ni wọ́n kọ́ lọ ẹ bá wa líìsì gbogbo àwọn ibi tó yẹ kọ́kà yẹn káwọn náà lọ kọ́ fọlójú ara wọn kànú bí inú Kùránì tọ̀dọ̀ wọn kọ́ lọ. Ẹ bá wa ṣí àwọn Quran verses yẹn síta ká máa gbé síta. All those Quran verses sábà bíi ti ní kán lọ pààyàn ẹ pa wọ́n ẹ gé wọn lọ́rùn ẹ lé wọn lórí. Gbogbo bó ṣe ní kán gbogbo ìtanràn lọ́wọ́ wọn kán ṣe everything kán lè mọ̀ pé nǹkan ṣe yìí nǹkan bá. Wọ́n bá nínú Kùránì ni. Ìjọba lè ṣerú ẹ̀ ẹni òun náà sọ pé kèfèrí ni yín àwọn pípù yóò ṣe gbà náà sọ pé ẹ̀yin ṣe mùsùlùmí pé kèfèrí ni yín ìdí tó fi ń pa àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n rí pé wọ́n tí ì ṣe kinní kan nìyẹn. Secondly mo tún ní kinní péjì kan náà tó tún sọ ní north tí ṣéwù kan sọ ní north pé tí ilẹ̀ Yorùbá gan wọ̀ sí ju ti north lọ. Mo ti bọ́ sí ẹ̀ ẹyẹ kí n tún gbé jáde. Wọ́n ní ẹ máa sọ̀rọ̀ yìí ṣòyà wa. Wọ́n ní wọ́n ní nǹkan tí